ẹsẹ̀ mẹ́rin tí ìsìlámù fi dúró bàbá sí ò ti kù kan báyìí kan tó kù gan dúró dáadáa kò tó dúró dáadáa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ hadith kan tí n bá rí tí hadith náà ẹ̀rù a máa bà mí ó ní ya'ti ala an-nasi zamanun la yabqa min al-islam ila isman. Allahu akbar. Ó ní àkókò kan bọ̀ lérí àwọn èèyàn láyé pàtàkì jùlọ nínú ẹ̀sìn tá a wà yìí tí nǹkan kan ò ní kù nínú ìsìláàmù yìí ju orúkọ nìkan lọ. Allahu akbar. ọ̀rọ̀ ẹkún ni o ìlà ismail orúkọ nìkan mùsùlùmí islam ló kù. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìndé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ wàn fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wa tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ ọlọ́run tá a lọ̀tá ọlọ́run tá a ní olùgbèjà ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìndé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like ẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ máa share. Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Ìkànnì méjì kọ́lẹ̀ ń wò ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube ibẹ̀ náà ni a wà níbi tí ẹ ti máa ń jẹ gbáládùn ètò lọ́lọ́kan òjọ̀kan ètò yín ètò tí gbogbo yín jẹ gbádùn yẹn tẹ́ ń pariwo pé ètò yìí ò gbọdọ̀ kú ká tẹpẹlẹ mọ́ ń tà ń ṣe òun náà ni ètò níbo la bẹ́sìndé níbo la bẹ́sìndé níbo la bẹ́sìndé wa èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí níbo ló gbé wa lọ orílẹ̀-èdè wo la wà àdúgbò wo la wà ẹ mọ̀ gbọ́ ẹyẹ méjì kì í jáṣà ẹyẹ tí ó dorí kodò bí àdéhùn sí àfilẹ́ tí ó bá pẹ̀jẹ̀ lẹ́nu Kingsman Media TV náà ni pẹ̀lú gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ ni tọ́lọ́wọ́ bá mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì tún máa gbà fún lọ ọlọ́run ní pọ̀ fún mi Akínṣọlá Nurudeen Adékúnlé lórúkọ mi alájẹ orúkọ ni wọ́n pè ní mátàgbàwẹ́lẹ̀ wà Mr. fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ ọlọ́run ló dé wà àyàfọ́ ọlọ́run yìí rèé ìlú apẹ́mi ọlọ́pẹ́ ní gbogbo gbòòrò ìlú Kútọ́nù la wà Kútọ́nù ní orílẹ̀-èdè olómìnira ti Benin Republic ibẹ̀ la wà ìmáàmù nínú àwọn ìmáàmù àfáà nínú àwọn àfáà tí ọlọ́run tún ní kẹ́mi náà èmi yóò tún sọ wọ́n lórúkọ lónìí pé àwọn gan ló yẹ ká máa pè ní asísọ lórí irọ́ gbogbo ẹni tí bá ti máa ń sọ̀rọ̀ ọlọ́run bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ tí máa ń sọ̀rọ̀ ànábì bá ànábì ṣe gbé kalẹ̀ tí ò tẹ́pọ̀ bọ́yọ̀ tí ó sì yọrẹ sẹ́yìn nínú àwọn ọmọ ẹ̀dá dámọ̀tá ń gbáyé lákòókò yìí kò yọrẹ sẹ́yìn wọ́n bá ṣe wá sí a ní lóhun sọ yìí òun gángan ọba ń wí o ọba ìyàwó ń wí o ọba ọmọ ń wí o ọba ẹ̀gbọ́n ń wí o ọba àbúrò ń wí o olójú ẹni tí àfiṣẹ́ ẹran tó lè jẹ bọ́lá ọba mi ṣe gbé kalẹ̀ èmi ò mọ́ kọ́ wọ́n dá ó tóbi lẹ́nu mi àwọn gangan ni wọ́n dá fúnra wọn ẹ jẹ́ kí n jẹ́ kí bàbá wa chief imam ní central mosque kan nílùú Kútọ́nù bàbá ẹ bá mi kí gbogbo àwọn mùsùlùmí òdodo àtàwọn kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n mọ̀ owó fọ́nrán yìí tó bá ti jáde. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ní àlàáfíà ọlọ́run àti orí ajé ẹ̀jẹ̀ tán ọlọ́run ìfọyàbalẹ̀ ọlọ́run kó máa bẹ pẹ̀lú kó
wa wa. Allahumma àmín Allahumma àmín bábí ẹ bá ń gbó sókè dáadáa nígbà tẹ́ wà lórí múmbà yìí ẹ bá dákọ̀ yìí. èmi ni ọmọ ìyá yín nínú Islam Alhaji Abdulwasi Armiya. Armiya ìbò la wà ẹ bàbá. ọlọ́àṣẹ ọlọ́run à ń bẹ ní ọ̀kan nínú ilé ọlọ́run tí ń ṣe mọ́ṣáláṣí ní ìlú Kòtọ́nù ní orílẹ̀-èdè Benin. mọ́ṣáláṣí wa máa jẹ́ Central Mosque Ọ̀pẹ́lóyẹ̀wò ní àdúgbò Àfọ̀tú ní Kòtọ́nù. àdúgbò Àfọ̀tú ní Kòtọ́nù. ẹ̀yin tẹ́ bá mọ Kòtọ́nù dáadáa Àfọ̀tú ibẹ̀ níbi tí a wà yìí o kí ló kọ́ mọ́ṣáláṣí tá a jókòó sínú ẹ̀yìn. Ọ̀pẹ́lóyẹ̀wò Central Mosque ibẹ̀ níbi tí a wà. bàbá wa Imam Alhaji Abdulwasi àwọn náà ni ẹ mọ̀ gbọ́dọ̀ lẹ́nu bàbá níbo la bẹ́sìn dé Allahu Akbar kabira níbo la bẹ́sìn dé nínú ìsìlámù bàbá nǹkan yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ mẹ́rin tí ìsìlámù fi dúró bàbá sí ò ti kú kan báyìí kan tó kù gan dúró dáadáa kò tó dúró dáadáa Allahu Akbar kabira ẹ tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́ kẹ́ gbọ́ ibo la bẹ́sìn dé wa tèmi tí bàbá wọ́n tẹnu bọ̀rọ̀ láì fi kó bọyọ̀ ó náà là ń béèrè pé bàbá ààyè ògbódodo mọ́ nínú ìsìláàmù bí a bá wà láwùjọ mùsùlùmí tá à ń lé pé kí nǹkan dá ká ṣe bá nàbí ṣe kọ́ wa sallallahu alaihi wasallam ibẹ̀ náà láti rí ọmọ mùsùlùmí tí ó sì mọ ta nǹkan òun jẹ́ ẹ bá wá láyà tó bá bọ́ tàbí àní ìdá ìṣe yóò dá tó ń sọ òdodo ọmọdọ̀rọ̀ èyí tó wá burú jù ń bẹ̀ ni pé irú ẹni tó jẹ́ mùsùlùmí tó ń sọ fáwọn ìpẹ́ òdodo ilé ẹjá mọ̀ sọ àwọn ìyá rẹ̀ àwọn bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn àbúrò ẹ̀ ìyàwó ilé tó bá jọkùn ọkọ ẹ̀ tó bá jóbi wọ́n tó wá mọ̀ pé wá táwọn olódodo sọ mọ́jẹ̀ wọn fàdánwó kan jókòó ẹjẹ́ torí tí wọ́n bẹ̀rẹ̀ fàdánwò kan ọlọ́gbọ́n lòun ránṣẹ́ ní ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ ní àwọn ẹ̀wọ̀n wíbẹ̀ ń bò láwọn àwọn ọba wọ́n mọ̀ sọ fún wa pé tí mùsùlùmí ẹgbẹ́ wa bá ṣàbúrú kò tọ́ sí mùsùlùmí ẹgbẹ́ ẹ̀dẹ́nu láti wí ṣé bẹ́ẹ̀ là mẹ́bí ṣe gbé kalẹ̀ bàbá ń bò là ń lọ ń bò là bẹ́sìn dé ṣé ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí ọmọ ìyá rẹ mélòó ló kó dodo dá ṣùgbọ́n tẹ́rù ń báyìí tẹ́ ń pè sí kọ̀kọ̀ tẹ́ ń pè sí bàbá gbá a ní ọmọ sòdodo mọ́ bàbá ṣé ká máa dọ́ bọ́rọ̀ níbo là ń lọ ẹ tẹnu bọ̀rọ̀. inna alhamdulillah wassalatu wassalamu ala rasulillah adáwọ̀ fún Ọlọ́run alhamdulillah ọba tí ó ní ayé alhamdulillah tó sì dá gbogbo ẹ̀dá sáyé tó sì fi nǹkan kọ̀ọ̀kan sérí ètò rẹ̀ bó tilẹ̀ wọ́n pé àwọn ẹ̀dá àfẹ́ Ọlọ́run ti tó kò sì wá sí ọgbọ́n tá a lè lò ètò Ọlọ́run kò ní parẹ́ walan tajida li sunnatillahi tabdila Ọlọ́run ní ẹ̀ní rí nínú ètò tèmi Ọlọ́run pé kí yàtọ̀ ó bá wọn bí mo ṣe tó sí bẹ́ẹ̀ náà ló mọ̀nà sí mo fi lè kí Ọlọ́run ọba àbá wọ́n tọrọ gẹ́gẹ́ fún alayé lọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run ọba yàn nínú yíyàn Ànábì ní pé dídá rẹ̀ ọ̀tọ̀ bíbí rẹ̀ ọ̀tọ̀ ìṣesí rẹ̀ ọ̀tọ̀ èyí lérí ọ̀rọ̀ tẹ́ gbé wáyé náà ní tó kọ́ lọ́wọ́ mọ̀ pé iṣẹ́ tó fẹ́ ṣe iṣẹ́ ọ̀tọ̀ ni àtàlàmì ju ara rẹ̀ ó ní inna ana basharun mislukum ó ní èèyàn bí yín ni mo jẹ́ o àmọ́ ìyàtọ̀ bẹ̀ ni pé yuha ilayya èmi tèmi wọ́n fún mi ní wáyé Jibril ń wá ń pè mí sàkíyèsí wọ́n fún mi ní ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ìkẹ́ Ọlọ́run kó má bá Ànábì wa Muhammad mo kọ́kọ́ kí gbogbo àwọn ẹni tí wọ́n sọ wá dé èèyàn tí ẹ bá ń rí wa lónìí àwọn èèyàn kan ni wọ́n dàjọ́ wa kó tó di pé ayé wa ń rí wa kó lónìí ní ọ̀kẹ́ àyè mọ́yé wọn bàbá ní ká máa kà wá wọ́n pọ̀ àwọn tó ti kú Ọlọ́run jẹ́ kálíkì àmọ́ ọ̀dà fún wọn àwọn tí wọ́n kù láyé Ọlọ́run ilé wọn àtọ̀nà wọn mọ́jọ́ bàjẹ́ Ọlọ́run lẹ́gbà tí mo kí àwọn eléyìí tó ṣe ń pé àwọn ní sábàbí dáadáa wọ́n padà kí olóòtú wa Alhaji wa Nuruddin
Akínsọlá mọ́tàgbà mọ́lẹ̀ wá ọlọ́run mọ́sà jẹ́ pẹ́ sẹ́tẹ̀ ẹgbẹ́ dání iṣẹ́ ewu ni àmọ́ ẹni ọlọ́run bá rán náà ló rán ẹni tọ́lọ́run bá ti ránṣẹ́ ó fẹ́ ó pọ̀ lójíṣẹ́ kò sí bí gbogbo ayé lè dàrú tó àwọn ẹni ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ wọ́n túbọ̀ tó mọ jíṣẹ́ ọlọ́run àtẹ̀yìn àti gbogbo àwọn ẹni tí wọ́n dúró kí ayé má bàa lè bàjẹ́ níbikíbi tábà wà ọlọ́run má fi wọ́n lẹ̀ ọlọ́run mú àtìlẹ́yìn bá wọn bá a tọ́jú wọn ọlọ́run bá a mójútó wọn ọlọ́run ọlá àwọn ẹni ọlọ́run ọba la hawla wala quwwata illa billahil aliyyil azim. ẹ má ní pé tètè wọrí ìbéèrè tí ẹ béèrè tí n bá wọrí ẹ bẹ́ẹ̀ kó dáa ọlọ́run wọlé tìṣíwájú tí mo tìṣíwájú yìí ìbéèrè tí ẹ béèrè ìbéèrè ńlá ni nǹkan tí gbogbo àwọn lọ mọ̀ náà ni pé anabi wa Muhammad ó mọ anabi asọ́nà rẹ̀ nǹkan á máa fi òní dúpẹ́ ànáni ó jẹ́ pé ló máa bàjẹ́ sí ni àmọ́ bó ti wá ń bàjẹ́ sí kò ní ká má rí àwọn ẹni ọlọ́run ká má rí àwọn nǹkan tí ó kù tí wọ́n mọ owó òfin ọlọ́run ló mọ̀ bẹ́ẹ̀ láyé wọ́n kù náà ibo la ń bẹ́ sí lọ kàbí kí ni ìbéèrè tẹ́ ibo la bẹ́ sí dé ayò gbódódó mọ́ inshallah anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ hadith kan tí n bá rí tí hadith náà ẹ̀rú a máa bà mí ó ní ya'ti ala an-nasi zamanu la yabqa min al-islami ila isman Allahu akbar ó ní àkókò kan bọ̀ lérí àwọn èèyàn láyé pàtàkì jùlọ nínú ẹ̀sìn tá a wà yìí tí nǹkan kan ò ní kù nínú ìsìláàmù yìí ju orúkọ nìkan lọ Allahu Akbar ọ̀rọ̀ ẹ̀kú ni o ìlà ismail orúkọ nìkan mùsùlùmí ìsìláàmù ló kù gbogbo nǹkan tí ìsìláàmù kó yọ ní ọlá níyì ní ẹ̀kọ́ àlérí mọ́ àsọ́lẹ̀ ti wà lérí ẹ̀ nítorí pé ẹni ó ní ìsìláàmù gangan ti lọ wa huwa nabiyyu sallallahu alaihi wasallam musiba àkọ́kọ́ tí islamu ní tẹ́sí ní náà ní kí ni wífàtò rasulillah nígbà kanáà òun ló ní ẹ̀sìn rẹ̀ òun lọ́lọ́run rán gbogbo èyí tó kù ìrànlọ́wọ́ ọlọ́run ni àti pé ìlérí ọlọ́run pé ẹ̀sìn ò nígbà ìbàjẹ́ òun ọlọ́run lòun mọ mójútó náà ló kù níjọ́ ká Ànábì ti kú ní ọ̀fọ̀ ti ṣe islam ní àbàwọ́n fi ṣe islam èmi àmọ́ sọ ní ọ̀rọ̀ mi pé gbogbo àfa àkọlù tó lè dá sọ̀rọ̀ islam ọ̀dọ̀ ní ulumuddin kẹ́yìn lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn ọkọ̀ fíkíù à ń sàlọ̀lá à ń kírun báyìí ìmọ̀ ẹ̀sìn náà ọ̀tọ̀ ní tàríkùdín ọ̀tọ̀ ní ìtà islam bológbé bẹ̀rẹ̀ ta ló kọ́kọ́ gbé ta ló kàn kí ló kan islam àwọn bí oní ọkọ̀bọ̀ àwọn kí ló kan islam títí lọ́jọ́ òní tàríkì islam ọ̀tọ̀ tó lò nítorí pé nǹkan kan islam bàtà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi islam lẹ̀ tó lọ kùránì táǹkà yìí wọ́n ti palẹ̀ mẹ́ ẹ̀gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí palẹ̀ mẹ́hẹ̀ lérí kíní halifa kíní Umaru sọ fún Abubakar wọn ni wọn ò ní ṣe gọ́tọ́ wá palẹ̀ mẹ́hẹ̀ rí Usmanu ni wọ́n parí iṣẹ́ àlùkùránì àdìsítàndò wọ́n gbóhùn náà wá lẹ́yìn Ànábì wa Muhammad ni bàtàkọ́ pé àdìsí wa ẹ̀yàn kan ò mọ́dọ̀ yín fi yàtọ̀ sí kíní sahih ẹgbẹ́ mi àfáà mi kí ló mú tàbá bí àfáà pọ̀ kí ló mú sahih da'if wọnú Islam ìbéèrè kan ní lọ́tọ̀ tí ó ṣe pé púpọ̀ náà àfáà ò lè dáhùn àmọ́ àfáà tó bá lè mọ ìtàn tó bá lè dáhùn béèrè yìí tán bá gbé sínú agbami Islam agbẹ́gbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kò ní ṣìṣe nítorí pé Islam kankan Islam púpọ̀ àwọn influence bẹ́ẹ̀ lẹ́mọ̀ pé sí influence ẹ̀rí àwọn evidence pé ìkankan Islam ìkankan Islam àwọn kìíní ẹ gbogbo àwọn bí ìjọba àwọn politic àwọn sayasiya tó ka Islam ó wà ní nǹkan tó kó báyìí sí lónìí ó jẹ́ iní ẹlẹ́kejì ọ̀tọ̀ ní nǹkan tá à ń pè ní reality ìlú tá a wà òun ló mú àṣà wá kọ́ṣọ̀ ẹ ṣeun gbogbo ẹ̀ náà wá papọ̀ pẹ̀lú òfin Islam tàbá kó gbogbo ẹ̀ papọ̀ àfáà mélòó ló tó lè dá sọ̀rọ̀ Islam ìbéèrè ńlá ni
ìjẹ́ gbogbo àfáà tí ó dá sọ̀rọ̀ Islam gbọ́dọ̀ jẹ́ àfáà tó dángájíá àti pé púpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Islam lónìí àwọn àfáà ni àwọn tán tó àfáà jẹ́ tán gbẹ̀rẹ̀ aláàfáà àwọn tó ṣe pé wọ́n tó àfáà jẹ́ ẹmọ gbọ́dọ̀ bá lò àwọn tó àfáà jẹ́ tán gbẹ̀rẹ̀ aláàfáà àwọn tán tó àfáà jẹ́ àmọ́ tó ti jẹ́ wọ́n ti jẹ́ dòdò ẹnu òbòdòdó mọ́ Allahu Akbar wọ́n pé kìdó bẹ̀ náà kìdó ní bẹ̀ náà àwọn tí wọ́n tó àfáà jẹ́ dáadé àlámọ̀rí Islam sí wọn lọ́wọ́ tí wọ́n sì ń darí ìjọ wọ́n ń darí ìlú wọ́n ń darí àwọn èèyàn wọ́n padà darí wọn sínú ìgbẹ́ nítorí pé àwọn náà ò nímọ̀ tẹ́lẹ̀ afọ́jú tó fẹ́ fọ́ ọ̀nà mọ́ afọ́jú inú afọ́jú ni gbogbo wọn inú ìgbẹ́ ni gbogbo wọn lọ àwọn tó wá jẹ́ ni tó wá mọ̀nà hum al-ulama tí wọ́n nímọ̀ lakin àtàmà nǹkan tó fẹ́ jẹ kò jẹ́ kí wọ́n sọ òdodo àwọn náà kó bá Islam àwọn ni afat àlébù tó kàn ìsìn lónìí òun nìyẹn àmọ́ pẹ̀lú gbogbo ẹ̀ náà àgbàlá àgbàbọ̀ Ọlọ́run sọ pé kasirun minal awwalin wa qalilun minal akhirin ó ní bẹ́ẹ̀ ni àwọn ẹni Ọlọ́run púpọ̀ ti lọ àwọn àlìjẹ́nà àwọn èèyàn ti lọ àwọn ẹni ire púpọ̀ nínú wọn ti lọ lánàá àmọ́ díẹ̀ ó kù nínú àwọn tó wà lẹ́yìn náà ó jẹ́ pé kò sí bẹ́ẹ̀sì náà ti lè dààmú tó àwọn olódodo àwọn àfáà tí wọ́n dúró fún Ọlọ́run tí wọ́n ní kọ̀ọ̀kan tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n kù láyé náà ni ẹ wo tó gbogbo àwọn ẹni Ọlọ́run àwọn àfáà ńláńlá àwọn àfáà ní mazhabi tí wọ́n lọ Imam Maliki Imam Hanbali Imam Shafi'i ẹ wo dúdú mọ́ ṣe lọ ayé ẹ̀wọ̀n ni wọ́n lò ayé gbé látara òdodo ayé ẹ̀wọ̀n ni wọ́n lò ẹlòmí ẹbí pa ẹlòmí òkú sẹ́wọ̀n ni ẹlòmí wọ́n lù pa ni ẹwà àwọn sàábẹ̀ òdodo wọn ṣe kú wọ́n kú sínú òdodo ni wọ́n bẹ́ wọn lórí wọ́n ta wọn lọ́fà ayé ò fẹ́ òdodo gbogbo àfáà tó bá ti ń dúró pé mo fẹ́ tẹ́ Ọlọ́run lọ́rùn mo fẹ́ tẹ́yàn lọ́rùn kò ní ṣíra láyọ̀ gbogbo àfáà tó bá dúró pé mo fẹ́ tẹ́ Ọlọ́run lọ́rùn mo tún fẹ́ tẹ́ ẹ̀dá lọ́rùn mo fẹ́ tẹ́ adẹ́dá lọ́rùn mo tún fẹ́ tẹ́ ẹ̀dá lọ́rùn kò ní ṣíra láyọ̀ mo ti la kò ní sọ láyọ̀ àtúbọ̀tẹ́ òní nítorí pé nǹkan méjì tó kọ lóra wọn ni kóbò dúní wà kóbò là kóbò dúní ìfẹ́ Ọlọ́run pé o fẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run fẹ́ kọjúmọ́ Ọlọ́run o fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run àti pé o fẹ́ nífẹ̀ẹ́ ayé òun wá ayé àtọ́lọ́run pọ̀ la yastawiya nǹkan òdì ní o lè máa wá Ọlọ́run o fẹ́ Ọlọ́run wá ní káyé máa lé ẹgbẹ́ bá ní kẹ́yàn lówó kọjá haram àmọ́ láti tó bá ti jẹ́ pé a ti gbé sọ́kàn pé àfáyé látúlè sọ àfọ́nà lóṣòro pé àwọn àlàyé ọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀ kan tó kúrò létí fáwọn àfáà mi ò nítorí pé àlàyé ọ̀rọ̀ ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àlàyé lọ́run ẹni tọ́lọ́run bá fẹ́ràn ẹ wí fún mi kí ló ní láyé kí ló ní ogún olófilẹ̀ fún wa ebi pa nǹkan mẹ́tàlá níbi filẹ̀ nínú rìwáyà kan wọ́n ní ife tán fi mú mi wọ́n ní ọ̀pá ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn nǹkan ní kíní tìró rẹ̀ tí wọ́n lé sójú ó jẹ́ kan mẹ́tàlá níbi filẹ̀ níbi tó wá burú sí wọ́n ní ànábì kú lẹ́ni tó lọ gbé kíní Yorùbá kíní tó máa fi ń gáàdì lẹ́nu ogun ẹ̀ kíní tó rúfù báàlẹ̀ gbà ó gbẹjọ́ fún Yahudi kan tó yáwó jẹ dàbínú làkùbà ó fi yáwó jẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí gbogbo ayé ń bá lónìí tí gbogbo aláṣẹ fẹ́ tẹ̀lé tàfẹ́ bá wà ní jẹ́nà masha Allah ẹwà wòdè lónìí ọ̀rọ̀ tí mo sọ pé ẹni tí ó bá ń wá lóhun tó sún wá ayé kò ní ṣíra láyọ̀ tó bá takò àfáà kan létí ó padà lọ lọ́rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìtàn kan níjọ́ kátà Ànábì dùbúlẹ̀ ṣeré ẹni ìpàràpàrà Ànábì wa dùbúlẹ̀ ẹni yìí wá lé sí ní ẹ̀kẹ́ Umaru wa dé anta ya Rasulullah wo òjíṣẹ́ Ọlọ́run ìwọ tó ṣe pé torí ẹ̀ ni wọ́n dá ayé eré ní parapara lákìnnà múlùkù rome gbogbo àwọn múlùkù bẹ́ẹ̀ rome àti kìnnì àwọn pẹ́rẹ́sìn àwọn roman wọ́n wà lérí àga dìmùdìmù ìwọ tó jẹ́ ẹni tọ́lọ̀ ń torí rẹ̀ dá ayé èyí ti ní tó gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ní. Ànábì ní kẹ́lìmọ̀ tó sọ ni mo fẹ́ fi jẹ́ ọ̀rọ̀ tí mo sọ ó ní máàlì wal dunya ó ní kéró kan wà táyé ọlọ́run dá mi fáyé ọ̀sàwọ̀
wa kalimatu rasulullah sallallahu alaihi wasallam Ànábì ló wí bẹ́ẹ̀. tí gbogbo àfáà ló tún tí àdéhì ń tẹ̀ sọ yìí àbí ẹ̀yin wá mọ̀ débẹ̀ ni. àáfà tó tíra níbẹ̀. àwọn àfáà tó kù náà lẹ́yìn. kó wá ń sọ yìí tí ó tẹ́ lọ́rùn ní síbẹ̀ yìí tá a sọ tán fi ṣàpẹ́ fún wa láàsọ fún àfáà tó bá ti ṣe tán fọ́lọ́. àwa ti rí àwọn àfáà tó ṣe wá tán ní èèyàn gbọdọ̀ wá ayé pé kò agbọ́dọ̀ wá ayé àwọn èèyàn wáyé lọ́wọ́ yìí èèyàn sọnù. Masha Allah ẹ tó bá ti wáyé ló sọnù. wọ́n ń fọkàn àwọn èèyàn fọ́kọ́ mu. Masha Allah. Bàbá ẹ ti ṣàlàyé ọ̀rọ̀ àmọ́ ẹni tó bá wá kù láyé báyìí Masha Allah. gẹ́gẹ́ bíbi tí mo ti bẹ̀rẹ̀ béèrè tó wá ní òun gbogbo lọ́sẹ̀ ìbẹ̀rù bojo ló wà nílẹ̀ ẹbí ń pè sí kọ̀kọ̀ ọ̀rẹ́ ń pè sí bàbá ìyàwó dàbọ́kọ̀ òjò gbádùn a ní ọjà wọ́n bí ọ̀rẹ́ ìgbà míì wà ní mọ́sálásí mi bóyá láwùjọ àwọn kọmití aṣègbìmọ̀ ilé owó kìnníkan wọ́n kó sí bàbá alágbájá lọ wọ́n sì ti lọ bẹ̀ wọ́n ti gbowó tẹ́lẹ̀ ìmọ̀mù bá ọmọ gẹ́gẹ́ àwa nínú kọmití tó wò pé èmi ò ní máa ń jẹ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ wúta ọwọ́ àtàkùn wọn lé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn èèyàn kọ́kọ́ fẹ́rẹ̀ wọ́n tẹ̀lé nígbà tó yá tí àwọn ọlọ́tẹ̀ yìí ṣàmọ̀ pé wọ́n níjọba ọ̀tẹ̀ ní kódà náà àwọn tí ń fẹ́ràn ọkọ̀ wọn padà já ọ̀dà bá ṣe bìtẹ̀ náà ọkọ̀ yóò ti jáwọ́ mi ọ̀rẹ́ ìyẹn wá lòun ò ní jáwọ́ torí nǹkan òdodo ní ipò wo làwọn ọmọ ẹni wà ṣé wọ́n máa jáwọ́ torí ìbẹ̀rù káyé wọn fa burú kàn wọ́n ẹ bá wa sí wáàsí fún wọn nígbà tí a bá ti ń sọ fún yàn pé ọ̀rẹ́ wa wọ́n di tọ́wà ní. láti sọ paná ọ̀rọ̀ gbogbo ẹ̀ náà láti sọ àmọ́ wá sílẹ̀ kí wá ní ìrètí ká tó tẹ̀síwájú kí ní ìrètí ń bẹ fún gbogbo ẹ̀ tó bá gbòdòdó lọ́wọ́ àwọn Yorùbá bọ̀ kí gbé gbàgbẹ́ náà wọ́n ní kàkà kí ọmọ ẹni. ọmọ olóore ó jèsí kòtò gínáwí mọ̀nàmọ́ná tán náà mọ́lẹ̀ fún. àwọn Yorùbá ló wí bẹ́ẹ̀ tíra Yorùbá náà tíra Yorùbá ni mo kà fún yín àwọn Yorùbá tó sì sọ bẹ́ẹ̀ àwọn náà ní Ọlọ́run nígbà náà lọ́hùn wọ́n sì ní ẹ̀kọ́ ọgbà náà lọ́hùn gbogbo àwọn ànábì Ọlọ́run mo ti sọ lọ́rọ̀ kò sẹ́ni tí ó fi òdodo lẹ̀ tí wọ́n fi kú ìmúta ànábì Yahya àti Zakariya wà fún yín ànábì Zakariya ó ń bẹ Ọlọ́run pé fún mi lọ́mọ Ọlọ́run wá ní fún ẹ lọ́mọ Ọlọ́run fún ní Yahya ó ti dogbo lójú ẹ̀ náà báyìí lọ́lọ́run ní kí àwọn ọ̀tá kan bẹ̀rẹ̀ Yahya wọ́n tún gbé sínú kínní wọ́n gbé wá bá Zakariya báyìí ànábì Ọlọ́run nù o ànábì Ọlọ́run ọba nù wọ́n wá bẹ̀ sí ilé bàbá rẹ̀ kan Zakariya wọ́n wá sá títí níbi tí ìdààmú yìí pọ̀ ọ̀nà wá dí kò ríbi tí ó gbà wọ́n wá rí igi kan ó wà lẹ́gbẹ̀ẹ́ ìjìnà wa ní ó wá sọ fọ́nà pé ọ̀nà ò sí mọ́ ìjìnà wa yẹ ẹnu ó ní kó sínú wa kó sínú igi ó kó sínú igi yìí alikimba ẹ̀ jẹ́lábù ẹ̀ wá wà níta olùbọ́ wa àṣírí tí níbi táwọn ọ̀tá lè dé di igi yìí wọ́n rí pé wọ́n rí ọ̀nà gbólógbà èṣù ló wá ló sọ ẹ̀dẹ̀ yẹn pé ẹ rí jẹ́lábù ẹ̀ níbà ó wà ń bẹ̀ jẹ́lábù ẹ̀ náà ní gbogbo tó bá ti gbé òdodo dání kó má retí pé wọ́n fún un lọ́hùn lẹ̀ o wọ́n ní fún lọ́hùn lẹ̀ àmọ́ ẹ̀san méjì wà fún un ẹ̀san àkọ́kọ́ ó súnmọ́ nígbà tá a bá pa sí eré òdodo ẹ̀ ló bá lè jẹ́ náà lọ́dọ̀ ọ̀rọ̀ tó bá sì bali jẹ́nà lọ́dọ̀ ọlọ́run ọba la khawfun alayhim wala hum yahzanun ọlọ́run a máa ń sọ̀rọ̀ dáadáa ẹni tó ń ṣe olóore tí ayé wọn fìtínà rẹ̀ ló máa ń páyà pé ibà kúrò sí báwo làwọn ọmọ òrì ọlọ́run sọ pé ọlọ́run máa ń páyà ètò afẹ́ bá lọ́dọ̀ àwa ọlọ́run ó dà ẹ̀yìn rẹ̀ gẹ́gẹ́ tó fẹ́ filẹ̀ àwa ọlọ́run yòó rẹ̀ fún ó jẹ́ ilé ẹsẹ̀ ní kejì gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ àkókò bá sì tí ì tó wọn lè rí pa náà lè bá Ànábì Ibrahim alayhi salatu wa salam asa àtọ́tẹ̀ gbogbo nǹkan tó bá jẹ́ ibi tán bá ń jù fún tó bá jẹ́ gbogbo lérò òdodo tòótọ́ ibẹ̀ ẹni ẹjẹ́ ìlàyé dáadáa
àfáà mi náà mọ̀ sọ òdodo bó ṣe ń sọ tó irọ́ ló ń pa o òun náà ó ní nǹkan kan lẹ́yìn tàbí òun náà kò dúró dáadáa ọlọ́run kọ́kọ́ wò ń pé ìjọ dúró dáadáa. ṣé kìí sọ̀rọ̀ orí àná. ẹ̀rí ọ̀rọ̀ tọ́lọ̀ sọ fún ànábì kul amantu billahi wastaqim sọ pé mo gbàgbọ́ ní tòótọ́ wastaqim wá dúró sísìn lérí rẹ̀. gbogbo àwa tá a jẹ́ àfa tá a fẹ́ sọ òdodo tá a bá ti fẹ́ sọ ká dúró sísìn lérí rẹ̀ tá a bá dúró sísìn lérí rẹ̀ kò sọ́ mímì. kì í ṣe pé kí wọ́n náà sọ nǹkan fáyé kó jẹ́ pọ̀ tán ní tí wọ́n ṣe ọtí kó ba rẹ̀ kó bá bí wá sí iye méjì kí tí mo sọ yìí sí wọn nípa mi sí kò ní lẹ́yìn sí ọlọ́run sí rẹ̀ ó ti ń kó ba rẹ̀ ní ẹ̀jẹ̀ síbi agbọ́ta àwọn ànábì ọlọ́run wọ́n ju sínú wọ́n ju ànábì Ibrahim sínú náà bí tí mo lọ inú náà tí ìlú ló dá náà ó sì ní ẹjọ́ tí wọ́n fi ṣa igi tí wọ́n fi dá iná tí wọ́n dá tán tí wọ́n lè súnmọ́ ọlọ́ọ̀tọ̀ nígbà tó wọ́n wá mú kíní ń fà kíní rọ́bà táwọn ọmọ fi ń pa kíní ẹyẹ àwọn àfáà ní ìjọ tí kíní ẹ̀ jáde nù èṣù ló gbé jáde èṣù ló dé èèyàn yóò bá ti jẹ́ di ọ̀rọ̀ ọlọ́run èṣù máa ń dá sí ní pé kó wá ara èèyàn kan tàbí kóun náà wá bẹ́ẹ̀ yẹn kó wá máa fún yín dáhùn ọ̀nà tẹ́gà tẹ́ẹ̀fì mú ẹni rẹ tẹ́ẹ̀fì mú ẹni tí ń ṣe dáadáa wọ́n wá yọ kíní ẹ̀ jáde náà ńlá ẹ̀ ni wọ́n ṣe jọ́nà wọ́n á mú Ibrahim wọ́n dí wọ́n gbèsè wọ́n fàdọ̀ yìí wọ́n filẹ̀ dùà ó bọ́ sínú náà àmọ́ wọ́n bí anabi Ibrahim alayhi salatu wassalam bí tí mo ń lọ nù pé àkókò ló fi gbádùn jù láyé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam anabi Ibrahim gbójú kò ní àkókò tó ń fi gbádùn jù láyé pé òun lọ àkókò kan lòun jáyé jù ìgbà tó ń lò nínú náà inú òdùn ọlọ́run sọ sára lùkọ́rá ní sọ́ọ̀tù Ibrahim ọlọ́run ní kúlìnà ọlọ́run ní àwọ̀ ọlọ́run àwọn àfáà ní pé kẹ́lìmọ̀ kúlìnà bẹ́ẹ̀ agbára ọlọ́run lọ́lọ́ fi sọ̀rọ̀ gbogbo nǹkan tó jẹ́ buhaya kàmọ́ ọlọ́run bàtọ́ ọlọ́run ti rí bó ti ṣe tán ẹni tí wọ́n jù lọ ẹni wá ní Khalilullah ayò ọlọ́run ni wọ́n pe Ibrahim kò jóná kò lè jóná bàtọ́ ti mú fọlọ́run àwọn àbúrò fọlọ́run ni kúlìnà àwọn ọlọ́run apapọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó jẹ́ kàmọ́mọ́ ìyàwó ọlọ́run a sọ fún un náà àwọn aládáná yá naru kunni bardan wa salaman ala Ibrahim wọ́n náà àwọn aládé ọlọ́run sọ bẹ́ẹ̀ àwọn ọlọ́run tá a sì dẹ apá ọlásẹ̀ báyìí di tútù ẹ wá wọ ọlọ́run mú ọ̀rọ̀ sọ ọ́ pọ̀ ọlọ́run ní di tútù àwọn afáàní tọ́lọ́ bá sọ di tútù tó dákẹ́ bẹ́ẹ̀ tútù ẹ̀ tó lè pàlà ó wá ní bardan wa salaman tútù tó ní àlàáfíà. ẹ̀rí wọ́n ní èyí jẹ́ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run àṣẹ tí ọlọ́run ló ń gbà náà sí ọlọ́run kó lè rí àga ni ó bẹ́ẹ̀ àyìnbó ti nígbàgbọ́ wa iná ní ìdààmú pọ̀ iṣẹ́ tá a ṣe àwọn fẹ́ kó àjọ lónìí àṣìṣe ni gbọ́ àfáà ló ń fẹ́ kọ́ lọ́wọ́ bá wọn gbàdúrà ẹ̀ ọdún mélòó ló pe ọlọ́run sí à ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ṣe mélòó ni wọ́n ti ṣe nínú nǹkan tọ́lọ́run pàṣẹ. Ànábì Ibrahim bí tó bá nǹkan dé tó bá ìtẹ̀lé òfin ọlọ́run bá tó parí ẹ̀ tó bá débi tó fẹ́ dé tọ́lọ́run ṣe kíní fún imtihan àdáwò tọ́lọ́run dáwò tó débi tó fẹ́ dé ọlọ́run ní fa atammahunna